tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá o. Mo ti sọ tẹ́lẹ̀ pé ẹni tọ́lọ́run ò lè pa kò sẹ́dá kan tó lè pa àbá lásán ni a kàn ń gbìyànjú ni òun ni ọ̀rọ̀ àwọn ọ̀tá tó jẹ́ pé wọ́n dẹ pàkúté láti fi mú ọmọ Adéyẹmọ bẹ́ẹ̀ ni òun ni ara àwọn pàkúté tí wọ́n dẹ lọ́lọ́run tó ti kó ọmọ Adéyẹmọ yọ nínú ẹ̀ yìí lórí pàkúté tí wọ́n dẹ fún bàbá wa ọmọ Adéyẹmọ ṣé ẹ mọ̀ wípé Ọlọ́run ti kó o yọ báyìí nítorí wípé iná tá bá dádẹyẹ gúnugún Yorùbá sọ pé ẹyẹkẹ́yẹ ló máa ń forí kò tí ẹ wá ń ṣe ẹyẹkẹ́yẹ gan mọ́ báyìí ẹyẹ wọn fúnra wọn náà ni ó forí kó nǹkan tí wọ́n dẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni torí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti gbìmọ̀ pọ̀ ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kó ṣẹ. Ṣé ẹ mọ̀ wípé ẹni tọ́lọ́run ò pa kò sẹ́dá kan tó lè pa òun lọ́rọ̀ ọmọ Adéyẹmọ pẹ̀lú gbogbo ìlàkàkà pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn láti rí pé àwọn mú olóyè Sunday Igboho ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ò fún wọn ṣe tó lè jẹ́ pé pẹ̀lú wọ́n dẹ̀ sì tún gbìyànjú débi pé ìgbà tí wọ́n lọ ká bàbá mọ́lé Ọlọ́run ló kó wọn yọ now àwọn tún ti dẹ pàkúté míì fún bàbá tó lè jẹ́ pé Ọlọ́run tún ti gbé wọn. mo mọ̀ wípé gbogbo yín lẹ́yìn tí máa rí àhesọ ọ̀rọ̀ èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa ẹ̀sùn àwọn oríṣiríṣi ẹ̀sùn tí wọ́n fi kan ọmọ Adéyẹmọ bẹ́ẹ̀ ni oríṣiríṣi ẹ̀sùn lórí wípé ọ̀tọ̀lẹ̀ kọ́kọ́ jáde ni wọ́n sọ wípé ó gbé ó lù ẹ̀ ní jìbìtì $420,000 ọ̀tọ̀ tó di ti Gani tóun náà jáde tó ní olóyè líkì conversation pé fún díẹ̀ yìí kó lè lọ san $5 billion ṣé ẹ mọ̀ wípé gbogbo ọgbọ́n yìí gbogbo ọgbọ́n tí wọ́n ń lò táwọn kábà yìí ń lò ní láti fi lè rí wípé àwọn pa ẹnu ọmọ Adéyẹmọ mọ́ wọ́n ń lo gbogbo ète àtọ̀nà yìí láti rí wípé ìjọba mú Sunday Igboho ṣá bàbá ìjọba mú wọn pé kí wọ́n lè fi wọ́n mọ́ sí àhámọ́ débi pé wọn ò ní lè ráyè ja ìjà Yorùbá nation gbogbo ọgbọ́n tí wọ́n lò nìyẹn o ṣùgbọ́n sí ìyàlẹ́nu Ọlọ́run gbé wa borí ní gbogbo ọ̀nà lọ́lọ́run fi ń gbé wa borí o nítorí àwọn ọ̀gán ò lérò ẹ̀ gbogbo pàkúté tó ń dẹ Ọlọ́run sì ń gbé ọmọ Adéyẹmọ borí ọ̀tá ó tún gbé wọn lékè ẹ wo ẹni tọ́lọ́run ò pa lẹ́ẹ̀kan sí kò sẹ́dá kan tó lè pa ẹni tọ́lọ́run ò mú kò sẹ́dá kan tó lè mú nítorí pé Ọlọ́run ó máa ń fi àyè sílẹ̀ fún àwọn èèyàn tóun nífẹ̀ẹ́ ìyẹn àwọn àyànfẹ́ rẹ̀ ṣé ẹ mọ̀ wípé àwọn ará bíi dẹ́kẹ̀ ìgbà tó ti ń gbìyànjú àti rí pa àwọn mú olóyè débi pé wọ́n tún lọ bá Bọ́lá Ahmed yẹn bàbá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà President Tinubu pé kó mú olóyè Igboho kó mú dání kó mú síkún ṣùgbọ́n gbogbo ọ̀nà Ọlọ́run ò fún wọn ṣe ṣé mọ̀ pé gbogbo táìmù tí Ba.Nje àbí wèrè olórí àwọn Fúlàní tí wọ́n rí léèzì ẹ̀ yẹn ṣé gbogbo táìmù yẹn náà ni wọ́n ń gbé ìgbésẹ̀ láti lè rí pé àwọn mú olóyè Igboho láti lè rí pé àwọn fi olóyè Igboho sí àhámọ́ ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn ni Ọlọ́run ò gbà fún wọn gbogbo pàkúté tí wọ́n dẹ kí ni ó lè nínú ẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ wa olóyè ó ń sá eré pé kí àwọn ènìyàn rẹ̀ lè gba òmìnira kí wọ́n lè gba òmìnira ni ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ kí wá lóde tó fi jẹ́ wípé ẹ fẹ́ rí mi wá láàtàn kí wá lóde tó fi jẹ́ wípé gbogbo nǹkan tí àwọn ará ìlú ń ṣe bíi kẹsàrún wá kẹrùn wá ló ń ṣe yín Ọlọ́run tí wàá taari mẹ̀sáyà sí wa still yet wọ́n sì tún fẹ́ pa àbá Ọlọ́run ò ní fún yín ṣe o ṣé ti rí ìdí tá a fi sọ fún yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ ń bá wa comment iṣẹ́ ńlá tẹ̀ ń ṣe fún wa I really appreciate ẹ̀ nítorí bẹ́ẹ̀ ṣe ń comment yẹn ni ó ṣe ń dé òkè ni wọ́n ṣe ń mọ̀ wípé olóyè ò kì í ṣe ọ̀daràn ibẹ̀ ni wọ́n fi mọ̀ pé olóyè ò kì í ṣe olè tàbí gbájúẹ̀ bí kò ṣe pé ó ń dìde fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni ó ń dìde fún right àwọn ènìyàn ẹ̀ ni
Ba.Nje lásán gan àwọn advantage kan wà tó jẹ́ pé wọ́n ń jẹ níbẹ̀. Ìyẹn ní Ba.Nje àwọn advantage wà tó ń jẹ níbẹ̀ tó jẹ́ pé tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ la ṣe ń jẹ nílẹ̀ wa yìí ni ayé máa ti dùn jù, ìgbádùn máa ti pọ̀. Àwọn nínú 100% ẹ̀tọ́ tó yẹ káwọn ará ìlú ń jẹ, wọ́n ń jẹ bí 80 ẹ̀ tó lè jẹ́ pé ó dẹ̀ tó wọn lọ́wọ́ kò ṣe bí ti àwa Nàìjíríà yìí. Níbo nínú ẹ̀tọ́ wa a ò rí mélòó la rí jẹ ń bẹ̀. Ìyà ni kùrà. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, bẹ́ẹ̀ ni nílé lóko lọ́nà lẹ́yìn odi. La ṣe sọ pé kẹ́ bá wa share, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó yàwó èèyàn lọ́tún lósì wípé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ kó yé wọn pé òmìnira ilẹ̀ Yorùbá la fẹ́. Ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni o, Odùduwà á gbè wá níjà láṣẹ Òdùmarè. Àmì o, Yorùbá nation no going back. Bẹ́ẹ̀ ni Olóyè Sunday Igboho kì í ṣe arúfin, bẹ́ẹ̀ ni ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni, kò gba ìyànjẹ fún àwọn ọlọ̀tẹ̀. Bẹ́ẹ̀ ni kò kí ń ṣe arúfin rárá, ó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni. Bẹ́ẹ̀ ni olùkọ̀yà ló jẹ́ fún gbogbo àwa ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni torí pé a rí gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run rán láti wá gba àwa ọmọ Yorùbá là ni. A rí gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run rán láti tún wá tọ́ wa, láti tún wá gbà wá, láti tún wá gba òmìnira wa fún wa ni. Ṣẹ́yìí torí ẹ̀ la fi sọ pé ẹ wo ẹ bá wa share, ẹ ìyá mi bàbá mi, ẹ jẹ́ kó lọ viral, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ kó yàwó èèyàn pé Yorùbá nation nìkan ni o. No retreat, no surrender. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn sí. Chief Oloye Sunday Igboho is not a criminal. Bẹ́ẹ̀ ni kò kí ń ṣe ọ̀daràn. Chief Oloye Sunday Igboho májàsọ́lá ọ̀ṣà kì í ṣe ọ̀daràn. He is our hero. Bẹ́ẹ̀ ni he is our hero. He is a freedom fighter fighting for the poor. Bẹ́ẹ̀ ni o, olóyè ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn ni. Fún ìdí èyí ẹ fi Olóyè Sunday Igboho sílẹ̀, ẹ fi ẹ̀, nítorí pé ọmọ onílẹ̀ ni, ẹ jẹ́ kó lọlẹ̀. Ṣùgbọ́n ẹ má fi ẹ̀sùn burúkú kan gbogbo ẹ̀yin Fúlàní yìí, gbogbo ẹ̀yin kàbá yìí. Ọlọ́run á ṣí yín lọ́wọ́ iṣẹ́. Sunday Igboho is not a criminal. Olóyè Sunday Igboho is our hero. Bẹ́ẹ̀ ni for the fact that Chief Sunday Igboho ṣá, bẹ́ẹ̀ ni is ọmọ ọkọ Yorùbá tòótọ́, is a good man that loves his people. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi, Yorùbá nation ló lè ṣe o. La fi ń sọ fún yín pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé o. Ó dàbọ̀.